Ẹ̀yin èèyàn lé, èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lé ń kọ́. Happy New Week to you o. Ẹ kú ọ̀sẹ̀ tuntun. Ọ̀sẹ̀ yìí á tù wá lára o. Ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́ fún èmi àti yín. Mo kí gbogbo Mùsùlùmí ìpè ẹ kú òǹgbẹ o. Ọlọ́run á gba àdúrà wa. Mo dúpẹ́ ní ọwọ́ gbogbo ẹ̀yin subscribers. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o. Ẹ ṣé fún àdúrótì yín lórí channel wa. A dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ ṣẹ̀ darapọ̀ mọ́ wa. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Gist tèní, ó lágbára o ẹ̀yin èèyàn lé. Nǹkan tó ń ṣẹlẹ̀ ní inú ààfin bàbá wa ó gba àdúrà. Ìtorí ẹ̀ ní kábíyèsí ni wọ́n fi ní kí ìyá onífá kó gbé gbogbo ìgbésẹ̀ tó bá lè gbé nítorí àwọn nǹkan tí wọ́n ní wọ́n ń ṣe. Wọ́n ní ṣe ni àwọn ìka èèyàn ni wọ́n lọ ń bàjẹ́. Gbogbo àwọn ritual tí wọ́n ní wọ́n ṣe, tán ní pé wọ́n máa da, ẹ mọ̀ pé tán bá fẹ́ ṣe ritual, wọ́n á lo àwọn seman shinap original, ọtí ìbílẹ̀. Wọ́n ní ṣe ni tán bá ti kúrò ńbẹ̀ ṣe ná máa ń lọ domi sí. Nǹkan tá a gbọ́ nìyẹn. Wọ́n ní àṣírí yẹn tú. Wọ́n ní so tán bá ti lọ domi sí yẹn, wọ́n ní sacrifice yẹn, wọ́n ní kò ní gbà. So wọ́n ní gbogbo àṣírí yẹn tú sí ìyá onífá lọ́wọ́. Wọ́n ní kábíyèsí pé gbogbo àwọn àǹtí wa gbogbo àti àwọn elders pé kán jẹ́ kí ogun ó mí. Nítorí àwọn ò wá láti jọba, láti ní ẹnikẹ́ni lára. Ṣùgbọ́n àwọn ò fẹ́ kí èèyàn kankan kó kọjú ìjà sí ọmọ àwọn àti Queen Naomi. Wípé torí ẹni tó bá tún try ẹ̀, wípé nǹkan tó bá ń rí, tójú ẹ̀ bá rí, kó fara mọ́ ni o. Ìgbà kan bí a ṣe gbọ́, wọ́n ní èèyàn kan sọ prophecy fún bàbá Wẹ̀rìnlá wípé wọ́n máa pàdé ọmọbìnrin arẹwà preacher. Wípé prophetess lẹni yẹn máa jẹ́. Wípé ẹni yẹn ó níṣe nínú ayé wọn. Wípé nítorí destiny kan náà ni wọ́n gbé wá sáyé. Wọ́n ní ẹni yìí òun ni ó máa dúró fún kábíyèsí ní ìgbà ìṣòro. Wọ́n ní bàbá Wẹ̀rìnlá sọ ọ̀rọ̀ yìí fún àwọn elder yìí. Wípé kí wọ́n pẹ̀yìn dà ní ọ̀rọ̀ Queen Naomi o àti Tádéníkáwò. Wípé nítorí Tádéníkáwò ń ṣe ẹni tí wọ́n lè kọjú ìjà sí. Wípé kán má lọ fi ọwọ́ ara wọn ṣera wọn. Ẹ rántí nǹkan tí a gbọ́ lórí ọ̀rọ̀ ọmọ ọ̀dọ̀ tí wọ́n lọ tọ́jú sábúlé tó jẹ́ pé àṣírí tú. Lẹ́yìn ìyẹn la tún gbọ́ wípé àǹtí wa wọ́n rush wọn lọ sí hospital tí wọ́n ní wọ́n ń po ẹ̀jẹ̀ lẹ́nu. A mọ nǹkan tó fà á tẹ́jẹ̀ fi ń jáde lẹ́nu wọn. Ṣùgbọ́n wọ́n ní àwọn family wọn ń pariwo pé kán jáwọ́ lórí ọ̀rọ̀ Tádéníkáwò àti Queen Naomi. Wọ́n ní nǹkan tí àwọn family wọn sọ ni, especially màmá wọn. Ẹ̀yin èèyàn lé, ṣé ẹ rí ilé olórogún? Ó kún fún wàhálà o. Ṣé ẹ ti rí reason tí Queen Naomi fi kúrò ní palace báyìí? Ṣé ẹ mọ̀ pé àwọn sacrifice, àwọn ritual tán tó yẹ kán ṣe pátápátá kán parí? Òun la gbọ́ nísìnyí tán ni wọ́n lọ ń da omi sí àwọn sacrifice àti ritual yẹn tí wọ́n bá ti parí ẹ̀. Nǹkan tá a gbọ́ nìyẹn. Kí ni Queen Naomi gan fẹ́ ṣe ju wípé kán máa gbàdúrà lọ? Kì í ṣe pé ìdùnnú Queen Naomi láti má padà sí inú ààfin. Ṣùgbọ́n ẹ̀yin náà, ẹ gbọ́ gbogbo nǹkan tán ló ń ṣẹlẹ̀ nínú ààfin. Kò rọgbọ. Nítorí kábíyèsí ò lè rí inú gbogbo àwọn tán jọ wà ńbẹ̀ tó jẹ́ elders. Wọn ò lè rí inú wọn. Wọ́n ní inú jìn kò jẹ́ ká gbóòórùn aṣebi. So báwo ni wọ́n ṣe fẹ́ mọ ẹni tó ń ṣe tiwọn yàtọ̀ sẹ́ni tí ò ṣe tiwọn? Ẹ̀yin ẹ wo irú sacrifice tán lọ ń domi sí. Nígbà tán bá ti pèsè nǹkan ètùtù tí àwọn ọ̀tá lọ síbẹ̀ tán lọ yómi dà sí.
ẹ rí pé ilé ayé yìí lágbára ẹ̀yin èèyàn lé, ẹ rí pé ilé ayé yìí lágbára. Àfi kí Ọlọ́run Elédùmarè kó máa ṣàánú bàbá Erinlá o. Wọ́n ní ìyá onífá, wọ́n sọ fún wọn wípé kí èyí jẹ́ ìgbà ìgbẹ̀yìn tí òun máa tún wọ̀nù wọn. Wípé nítorí ẹni tó bá ta fẹ́lẹ́fẹ́lẹ́ ó máa rí nǹkan míì o. Wọ́n ní nǹkan tí ìyá onífá sọ nìyẹn. Wọ́n ló ń fa gbogbo àwọn èèyàn wa yìí létí ni. Gbogbo àwọn sisi wa gbogbo yìí. Ṣé ẹ mọ̀ pé tó bá fẹ́ rán wọn níṣẹ́, àwọn tó ń rán níṣẹ́, tó ti sanwó fún, àwọn kan náà máa ṣiṣẹ́ yẹn. Àwọn èèyàn kan náà ń rán níṣẹ́ burúkú yìí. Àwọn èèyàn kan ni wọ́n ń rán níṣẹ́ burúkú yìí. Wọ́n ní ìyá onífá ń wọ̀nù gbogbo wọn wípé kán lọ dẹ̀yìn, kán tọwọ́ ọmọ wọn bọ aṣọ, kán so ewé agbéjẹ́mọ́wọ́, nítorí tí wọ́n bá bẹ̀rẹ̀ sí í ṣe gbogbo àwọn nǹkan tó yẹ kán ṣe lórí ọ̀rọ̀ yìí, kó má jẹ́ pé wọ́n máa lọ fọwọ́ ara wọn ṣera wọn o. Wọ́n ní nǹkan tí ìyá onífá ń sọ ni wọ́n ló ń wọ̀nù wọn báyìí, wípé ó ń tẹ ọ̀rọ̀ yìí mọ́ wọn létí ni, wípé ó ń tẹ ọ̀rọ̀ yìí mọ́ wọn létí ni, ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn o. Wọ́n ní bàbá wa Erinlá ní Queen Naomi tí gbogbo wọn kọjú ìjà sí, Queen Naomi ò rí tiwọn rò. Queen Naomi ń ṣe tiwọn, wọ́n dẹ̀ jókòó síbi tó yẹ kán jókòó sí, wọ́n mind business wọn. Wípé kí wá ló dé tó jẹ́ pé wàhálà àti ìdààmú ó bá wọn sisi wa gbogbo yìí, tí wọ́n lé nǹkan tí ò sọnù kiri, tí wọn ò ní fọkànbalẹ̀ nínú palace. Ẹni kó má wọnú palace, ó fi palace sílẹ̀ fún yín, ṣùgbọ́n ẹ ní happiness, ẹ ní fọkànbalẹ̀. Wọ́n ní nǹkan tí bàbá Erinlá ń sọ ni pé kán lọ sowó ewé agbéjẹ́mọ́wọ́, pé torí àwọn ò fẹ́ kí nǹkan burúkú ṣẹlẹ̀ sí wọn, wípé kí wọ́n wo nǹkan tó ṣẹlẹ̀ sí elder tó jẹ́ pé ó gbàbọ̀dè. Torí wọ́n ní jàǹbá ṣẹlẹ̀ sí elder yẹn. Wọ́n ní kán lọ wo nǹkan tó ṣẹlẹ̀ sí elder tó gbàbọ̀dè. Wípé torí ẹ̀ làwọn fi ń wọ̀nù wọn, torí àwọn nífẹ̀ẹ́ wọn. Ẹ̀yin èèyàn wọ́n ní ancient sword bàbá wa ń ṣe bẹbẹ nínú ààfin o. Nǹkan tá a gbọ́ nìyẹn, ẹ̀yin aráalé. Wọ́n dẹ̀ ń sọ wípé Tádéníkáwò ń ṣe ẹni tán lè kọjú ìjà sí, wípé torí ọmọ yìí ó gbé ẹlẹ́dàá tiẹ̀ wá láti protect ẹ̀, nípa ẹni tó bá kọjú ìjà sí báyìí, wípé bígbà tó ń bọ́ náà ń jà ni o. Ẹ̀yin èèyàn lé. Ṣùgbọ́n bí a ṣe gbọ́, wọ́n ní àǹtí wa Fashion, wọ́n ló ti padà wá sínú palace látìgbà tó ti bẹ bàbá Erinlá pé kán má bínú. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni ẹ̀yin náà mọ̀ pé àǹtí wa kò dá sọ́rọ̀ wọn, ó rọra mind business tiẹ̀ ni. Lóòótọ́ à ń gbọ́ gist kan pé ó ṣe nǹkan kan, ó ṣe nǹkan kan, bọ̀ èmi ò mọ̀ bóyá lóòótọ́ ni àbí irọ́, so mi lè sọ fún yín. Ṣùgbọ́n right now wọ́n ní nǹkan tí wọ́n sọ nínú ààfin òun ní pé gbogbo àwọn olórí yìí pátápátá kò sí èèyàn kankan tó máa lóyún tó máa lọ gbé outside Ilé Ifẹ̀, wípé wọ́n gbọ́dọ̀ wà ní Ilé Ifẹ̀ tán bá ti lóyún. Kí ló fa ọ̀rọ̀ yìí? Òun ni ọ̀rọ̀ tí àṣírí tú lórí ìgbésẹ̀ tí àǹtí wa ń gbé, tí wọ́n ní wọ́n lọ mú ọmọ ọ̀dọ̀ wọn tán lọ fi pamọ́. Nǹkan tí a gbọ́ nìyẹn, ẹ̀yin èèyàn lé, allegedly ní gbogbo nǹkan tí mò ń sọ yìí o, torí mi ì bá bàbá Erinlá gbé inú ààfin, ṣùgbọ́n nǹkan tá a gbọ́ la wá torchlight sí. Ẹ̀yin èèyàn lé, ẹ mọ̀ pé láti ọ̀sẹ̀ bíi mélòó kan ni mo ti ń sọ nípa prize giveaway. Prize giveaway tó bá ti di April 15 ó ti close o. Torí ẹ̀yin tẹ́ bá send account number yín ní April 15, a lè fún yín ní any prize giveaway o. Àǹfààní wà ní ìsìn, ẹ wo orúkọ yín, kẹ́ send account number yín pẹ̀lú email address tẹ́ fi open YouTube. Ẹ send account number yín sí masholagistv@gmail.com. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o.
Orúkọ mi ni Máṣọlá, Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa, dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ ẹ bá ti subscribe, ẹ tẹ notification bell yín kẹ́ subscribe so that tá bá ti post any gist ẹ máa rí. Òkè òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Má gbàgbé kẹ́ ẹ fún fídíò yìí ní thumbs up o. Ó ṣe pàtàkì fún channel wa. Gbogbo ẹ̀yin Mùsùlùmí, a kí yín òǹgbẹ o. Ọlọ́run Elédùmarè á gbọ́ àdúrà gbogbo wa o. Ẹ ní gbà lásán o. Ní àsìkò tí àwọn Mùsùlùmí ń gbààwẹ̀ yìí, ẹ jẹ́ ká ṣe dáadáa. Ẹ jẹ́ ká súnmọ́ Ọlọ́run, ẹ jẹ́ ká kún fún àdúrà nítorí pé àdúrà ló ń gbà, agbára kì í gbà. Ẹ dárí ẹ̀ṣẹ̀ jì àwọn tí ó ṣẹ̀ wá. Bí Bíbélì náà ṣe sọ nìyẹn. Ká má fi èèyàn kankan sínú nígbà àwẹ̀ nítorí nǹkan tí à ń bá Ọlọ́run sọ kó lè jẹ́ ìtẹ́wọ́gbà fún Ọlọ́run. Ẹ dẹ̀ rántí gbogbo àwọn tó jẹ́ pé wọ́n wà nínú àìsàn, ẹ máa gbàdúrà fún wọn. Ẹ ṣe ìtọrẹ àánú. Gbogbo àwọn tí wọn ò ní, tí agbára yín tó bá gbé pé kẹ́ ẹ jọ jẹun, kẹ́ ẹ ṣe oúnjẹ sàárì, ẹ jọ jẹ torí ẹlòmíì ń gbààwẹ̀ ṣùgbọ́n kò sí oúnjẹ tó fi máa ṣe sàárì. Kò sí oúnjẹ tó máa jẹ láti fi ṣínu gan. Áńbélé tàsé tó fi máa ṣe sàárì. Ẹ ran àwọn mẹ̀kúnnù lọ́wọ́ lásìkò àwẹ̀ yìí. Ọlọ́run á gbọ́ àníyàn gbogbo wa o ní agbára Ọlọ́run. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin subscribers o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.